ọlọ́dún yìí ní mọ́dún rẹ̀ lọ́dún o bóyìn tí mọ̀ tirẹ̀ nínú afárá táfẹ̀mọ́jọ mọ̀ tirẹ̀ nísà tẹ́kọ̀ọ́ pàápàá mọ̀ tirẹ̀ nínú ewé ìran. Òní ọjọ́ ìkejìlá oṣù kínní ọdún ní ṣàyájọ́ ọjọ́ tàbí ààrẹ aṣíwájú Mọ́rẹ́níkejì ọmọ Aníyè sínú ààyè ń bí. Àṣọdúnmọ́dún níṣàwọ̀ àṣọdúnmọ́dún o àṣoṣùmọṣù níṣàwọ̀ àṣoṣùmọṣù torí ọdọọdún ìlà àárọ̀yẹ ọdọọdún ìlà àárọ̀ọ̀rù àṣẹ Ọlọ́run Olódùmarè ni ọmọ ní báwọn nájà awérewére lórúkọ lọ́rùn ọba. Mo gbéra kánkán o mo fẹ́rẹ̀ lé àwọn bàbá rẹ̀ àbọ̀ mọ̀ pé Igede-Ekiti ilẹ̀ òkúṣù sí níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ ọlọ́bẹ̀ ọ̀bẹ àlè kò dẹ́gẹ̀ àlè kan bá ti dẹ́gẹ̀ níbẹ̀ afọ́ra luta omi ìlérú o omi ìlérú omi àbá rẹ ní òwúrúwúrú líṣerú ọlọ́bẹ̀ omi okorin ẹ̀yin lọ́mọ aláwẹ́wẹ́ morí jẹ̀gìjẹ̀gì ká bá dẹ́rìn pọ́n ọ̀pẹ̀ kò mú díṣọ̀kan kò móríṣe méjì odò oko ọ̀pẹ̀ kan bá ní gbọ̀lá kẹ́ lára igi lẹ́rìn pọ́n kí mẹ́rin bàlámù oyè máa gẹṣin abọ́kọ́ ọmọ elémi gèdè yábàdì yẹ́sẹ̀rẹ̀kẹ́ o elémi gèdè líkìmí gbadì yẹ́sìkì mo wí mẹ́rin sí yẹ omi oníláṣọ mọ́mọ́ mú kí gèdè ṣòro àgbókù mọ̀rì òná mi ṣẹlẹ̀ wọ́ yúyúyú ọmọ òbí gèdè ààrẹ kan bọ́ ọ̀ṣun ó ti ṣọdún èyí lórúkọ lọ́rùn ọba ó ṣe mí tówó tó ń rere gbogbo òkè òkè ilẹ̀ múrù sí o ọmọ nírèlẹ̀ lórúkọ lọ́rùn ọba.